أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله. Ní báyìí mo wà pẹ̀lú Malam Ibrahim tó jẹ́ ẹ̀gbọ́n Tani Olohun tí wọ́n jọ jáde nínú ìyá kan náà pẹ̀lú ajiawa Rọ̀fíà ìyá dáadáa títí ń ṣe wàhálà bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí ń lọ tí ń bọ̀ pẹ̀lú ẹmẹkún lójú ìkúnlẹ̀ láti bẹ̀rẹ̀ lórí báwo ni Tani Olohun ò ṣe ní wọ wàhálà tó wà ń bẹ̀ yìí ní ajiawa Rọ̀fíà Ọlọ́run bá wa san wọ́n lẹ́san rẹ̀. Àmọ́ wà pẹ̀lú Malam Ibrahim tí ń jẹ́ ọmọ ìyá Tani Olohun tí wọ́n bí Tani Olohun tẹ̀lé gangan mo wà pẹ̀lú wọn báyìí. Àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ kan níjọ́sí tí ọ̀rọ̀ yẹn tí a dá wuyewuye lẹ̀ tí wàhálà fi tún pọ̀ sí i. Mo wá nídìí láti béèrè ní ọwọ́ wọn kí ni tó ṣẹlẹ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àwọn náà kí gbogbo ilé náà dá yín lóhùn. Malam Ibrahim a rí pé a rí yín lónìí a sì rí kẹ́ wá bíbá yìí bóyá ìsìn ń wá ẹ̀kan yọjú sí wa ni. Kí ló dé tá a rí yín lè ní látijọ́ ìta àrí yín rí tẹ́lẹ̀? Alhamdulillahi rabbil alamin. Ẹ ṣeun gan mo dúpẹ́. Orúkọ mi ni Ibrahim Adégbolá. Gẹ́gẹ́ bí àwọn afáàrí sọ, èmi ni ọmọ ìyá Abdulaziz Adégbolá tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀. So a wá sí ilé-ẹjọ́ lónìí nítorí kéèsì Abdulaziz náà ni. And n tó tún wá dé kí pàtàkì kí mi ò tún lè wá ni wípé mọ́mí wà on drugs. So due to àwọn doctors sọ ni pé kí wọ́n máa lo oògùn torí ìlera ara wọn. So òun ló jẹ́ kí èmi ó wá represent wọn so that gbogbo yóò lè wò pé ìyá tó wá lọ́jọ́ sí tó wá ń bẹ̀bẹ̀ àmàrí kí ló ṣẹlẹ̀. Òun ló jẹ́ kí èmi ó wá láti wá represent wọn. Mo ní láti gba àyè gan níbi tí mo ti ń ṣiṣẹ́ ni pé kí ni bá wá sí kóòtù lónìí. Alhamdulillah wípé àwa ń bí ní ọjọ́ tòní. Ẹ ṣeun gan, a dúpẹ́ fún yín. Màmá wa alájà wa Nàfísà bẹ́ẹ̀ náà kọ́. Bẹ́ẹ̀ni Adébọ́lá. Ọlọ́run bá wa fún wọn ní okun àti agbára àti fún wọn ní àlàáfíà tó péye. Torí pé ìyá náà ti play róòlù abiyamọ níjọ́ tí wọ́n wá. Wíwá wọn ó rántí ajiawa Rọ̀fíà yìí lọ́wọ́. Ó rántí brọ́dà wa Abdulmumin lọ́wọ́ torí pé ẹ má jẹ́ kí n tàn yín. Wàláì brọ́dà Abdulmumin wọ́n ti ṣiṣẹ́ gan lábẹ́lẹ̀ o. Pẹ̀lú pípé wa Ọlọ́run ló mọ bí wọ́n ti rí nọ́mbà mi. Wọ́n pè mí màá lọ jíṣẹ́ wọn fún bàbá Bàrígà, màá jíṣẹ́ wọn fún Ṣéwà Fúlàní, Amiru Shabab, Majlisu Shabab, gbogbo wọn bàbá wa ọlọ́pọ̀ ẹ̀wà màá jíṣẹ́ fún gbogbo wọn. So nídìí eléyìí ni pé iṣẹ́ wọn yẹn ó jẹ́ ká mọ̀ wípé abiyamọ gidi ni wọ́n. But ẹ̀yin sọ ọ̀rọ̀ kan lọ́jọ́ sí tó jẹ́ pé ọ̀rọ̀ náà dá awuyewuye lẹ̀ nípa wípé Tani Olohun ò rán ẹnìkankan kó bóun bẹ̀bẹ̀. Kí ló dé tẹ́ ẹ sọ irú ọ̀rọ̀ yìí nígbà náà? Ẹ ṣeun. Alhamdulillah. Ní ìgbà náà lọ́hùn torí gbogbo condition tó wà on ground àti àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ látara pé báwọn yẹn ṣe ń ṣe pé ṣe gbá ṣàwo sọ̀rọ̀ tí ó tọ́ nípa kéèsì yìí àti pé gbogbo nǹkan tí ọmọ náà rò nígbà náà lọ́hùn ṣùgbọ́n adúgbòlọ́wọ́ lọ́hùn wípé gbogbo ẹ ti rọ̀ nísìn torí òun náà ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì òun náà ti rí wípé nǹkan tó ń ṣe ò dáa òun dẹ́ni láti tọrọ àforíjì ni. So ìtorí ẹ̀ náà ni pé èmi náà tún wá fi bá a bẹ̀bẹ̀ mo tún wá tọrọ àforíjì pé àwọn nǹkan tẹ́bi náà ṣe tí ò dáa kí ẹ̀yin gbogbo àfa àgbáyé àti gbogbo ẹ̀yin tí ẹ wà nídìí ọ̀rọ̀ yìí àti àwọn tó jẹ́ pé inú wọn dùn pé kí gbogbo kó mọ̀ sí wàhálà nílùú kí omi ìlú kó tòrò mo fi pé kẹ́ ẹ má bínú sí mi ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí torí pé tí mi ò bá sọ̀rọ̀ ọjọ́ sí ẹnìyẹn kò ní mọ̀ wípé àti ti sọ báyìí tàbí kò sọ báyìí. So èmi ni mo wá gbé jáde ló fà á tí àwọn kan tó fi yín bínú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ẹ dáríjì mi. Kí n fi ẹnu yín ṣàlàyé fún gbogbo ilé wọ́n tún lè gbọ́ ayé dáadáa. Tí Malam Ibrahim ń sọ fún wa nísìnyí wípé àwọn kì í ṣe èèyàn tí máa ń ṣe báyìí iṣẹ́ tí wọ́n fi rán àwọn nígbà náà kò làwọn jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni sà. Pé iṣẹ́ tí Tani Olohun tó fi rán Abdulaziz Adégbolá tó fi rán àwọn nígbà náà òun làwọn jẹ́ torí pé nígbà náà ẹ̀mí rẹ̀ ò tí ì rọ̀ ẹ̀mí rẹ̀ le kankan nígbà náà ni. But èyí táwọn wá fi gáàdì ẹ̀ pé káwọn wá wí nǹkan míì
àwọn èsì ẹ̀dá tí máa tọ̀nù ọ̀rọ̀ làwọn fi wí sí gbangba gbogbo mùsùlùmí ayé àti gbogbo ẹ̀dá tí wò wá kí wọ́n ṣe àforíjì fún àwọn lérí ẹ̀ kìí ṣe pé àwọn mọ̀ọ́mọ̀ fi họ́ọ̀tì àwọn àfáà àbí gbogbo mùsùlùmí àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́bí. bẹ́ẹ̀ bó ṣe rí gan-an lẹ́sọ̀ yẹn sà. nísìnyí tí ọlọ́run ti wá ní kí ó gbọ́n fúnra rẹ̀ tí ẹ̀mí rẹ̀ rọ̀ láti wípé ó ṣẹ̀ṣẹ̀ rí ra rẹ̀ lẹ́ni tí ó ṣe mistake gbogbo ìgbà náà kò tí ì mọ̀ kóun ṣàṣìṣe àbí. bẹ́ẹ̀ni. nísìnyí tó ti wá rí i làwọn náà fi wá ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀lé láti jáde sọ̀rọ̀ rẹ̀ pé káwọn wá bá bẹ̀bẹ̀ káwọn sì wá sojú mọ̀mọ́ rẹ̀ níbí. ọlọ́run bá wa san ilé san rẹ̀. jẹ́ ní ìmọ̀ràn kan sí kejì fẹ́fẹ́ fún àwọn èèyàn especially àwọn tí ń jáde lérí ọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ṣé ẹ̀yin lẹ́ ń rán àwọn tí wọ́n wà ní diaspora ní nílùú òyìnbó tí wọ́n ń fi ọ̀rọ̀ ránṣẹ́ wọn sẹ́yìn lẹ́ ń rán wọn tòótọ́ àbí wọ́n ń jíṣẹ́ ara wọn. ẹ̀yin tó pàtàkì jù sà ó ní wípé everybody ni ó ní àǹfààní àti nǹkan tó bá wù torí everybody ló ní freedom of speech and expressions so ẹlòmíì lè sọ̀rọ̀ tó yẹ pé ó máa tako ọ̀rọ̀ tó wà ńlẹ̀ èèyàn mi dẹ̀ lè sọ̀rọ̀ tí ó sọpọ́tì nǹkan tó wà ńlẹ̀ so òun kálukú dẹ̀rẹ̀ tó bá ti sọ nǹkan tó bá wù nínú ọ̀rọ̀ yàrá rẹ̀ kò ní mọ̀ yìí pé ó ní negative impact lórí àwọn èèyàn kan so àgbẹ̀rẹ̀ tí wọ́n á gbà wọ́n ó ní pé ká tó máa sọ̀rọ̀ ká máa fi ọ̀rọ̀ wúra wa wò pé ká nípa ọmọ tèmi náà ló wà ń bẹ̀ àbábúrò mi ló wà ń bẹ̀ àbí fámìlì mi ló wà ń bẹ̀ ṣé máa lè sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí sí wọn ṣé máa fẹ́ sọ̀rọ̀ tó máa tún nǹkan ṣe ni àbí nǹkan tó máa ba ọ̀rọ̀ jẹ́ torí ẹ̀yin àgbà sọ pé ọ̀rọ̀ ni ó máa ń mú obì jáde lápò ọ̀rọ̀ gan-an ló dẹ̀ tó máa ń mú idà ẹ má bínú pé mo pòwe ta so ọ̀rọ̀ tí àwọn ẹlòmíì ń sọ ó lè máa tako kéèsì tó wà nílẹ̀ so ìmọ̀ràn mi náà lẹ́ẹ̀kan sí náà ni pé ká máa mọ nǹkan tá a bá máa sọ ká sì máa fi wo ara wa wò. ọlọ́run bá wa dúpẹ́ fún yín ká má dá yín dúró púpọ̀ torí pé ní ìlú Ìbàdàn lẹ ti wá ọ̀nà sì jìn a dúpẹ́ fún yín ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ àlùbáríkọ́lá ànábì lọ́dọ̀ ọlọ́run bá a ṣe fẹ́ kí ọ̀rọ̀ náà rí lágbára ọlọ́run ó jẹ́ kí kó rí bẹ́ẹ̀ ọlọ́run ó rọ òun náà lọ́kàn ọlọ́run ó sì ṣamọ̀nà rẹ̀ ọlágbára ọlọ́run lẹ́ẹ̀kan sí sísítà wa ájíà wa rọ̀fíà àwọn wà ń bí báyìí ẹ̀yin náà ẹ wí nǹkan kan ẹ kí àwọn èèyàn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mi ní ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ sàbàbá mi ní tí mo fẹ́ sọ náà ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo Ìlọrin pátápátá mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àgbáyé pátápátá kí n tó máa dúpẹ́ mo kọ́ fẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọba wa Ìlọrin ọpẹ́ mi pàtàkì lọ́sọ́dọ̀ ọba ìlú Ìlọrin àti bàbá wa ọpẹ́ mi ẹlẹ́kì lọ́sọ́dọ̀ bàbá wa chief imam bàbá nílọrin àdámọ àyàtọ̀ kọlọmbà mi lọrẹ mi wọn ṣe gudugudu méje fún wa yàyà mẹ́fà kí Ọlọ́run bá kó wọlá dédé àsìkò bá mi lọrẹ mi gbogbo wọn látara bẹ́ẹ̀ kọlọmbà bá mi lọrẹ mi gbogbo àwọn àfa ńláńlá gbogbo àwọn àlèmúlà àwọn olùwàlà kìsáàkì alhamdulilayi ní ìlú Ìlọrin àti gbogbo àwọn àfa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfa pátápátá gbogbo ẹbí Adégbọlá Abdulaziz ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfa Ìlọrin pátápátá ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbáyé pátápátá a dúpẹ́ lọ́wọ́ gọ́vnà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn jankan a dẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ògo Ìlọrin pírẹsidẹ́ǹtì Ògo Ìlọrin bàbá ń Bàrígà kọ́lọ́n túnbọ̀ bá wa lọ́rẹ̀ mi wọn mo dúpẹ́ púpọ̀ a dúpẹ́ lọ́wọ́ bàbá wa náà bàbá lọ́jà tuntun Alhaji Abdulfatai a dúpẹ́ lọ́dọ̀ bàbá wa náà bàbá Òkútagidi a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Shehu Sakama olé ọlọ́ọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Labib Lágbàjì kọ́lọ́n túbọ̀ lọ́rẹ̀ mi ti gbogbo wọn náà mo á dúpẹ́ pátápátá lọ́wọ́ gbogbo àwọn àfa àgbáyé gbogbo àgbáyé pátápátá gbogbo ibikíbi tí àbúrò mi sẹ̀ sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé wọ́n fi orí jìn Ọlọ́run àforíjìn àwọn náà Ọlọ́run àpò àṣìṣe tiwọn náà rẹ̀ á bá mi fi orí jìn àwọn ọmọ wọn náà gbogbo ibi táwọn ọmọ wọn náà bá ń dé ọmọ ará lànà Abdulaziz náà ti realize mistake ẹ̀ ó dẹ̀ tí òun náà dẹ̀ tọrọ àforíjìn pé kán foríjìn òun gbogbo ayé pátápátá kán fi oríjìn òun kí gbogbo Ìlọrin pátápátá kan fi oríjìn òun àti ìmọ̀mù Ọ̀fà àti bàbá wa Oníkíjìpá ó ní kí everybody kan foríjìn òun kan jọ torí Ọlọ́run kọ́ Ọlọ́run wọlá dédé àsìkò kó bá mi lọ́rẹ̀ mi gbogbo wọn kọ́ má ba nǹkan ní wọn jẹ́ tí mí àti tí òmìnir náà kàn ní wọn kọ́ lọ́run kọ́ má fi ọwọ́ bàjẹ́ kan ọlá dédé àsìkò yìí ọlá kan fáyà kan ọlá bẹ́ẹ̀tì latik ọlá Isa ọlá Musa tádà awúsọ billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim àrètàn lọ́sí kàtí bòbídín كذلك الذي يدعو اليتيم ولا يحل ولا تعمل المسكين فويل للمسلمين
الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ولا يمنعون الماعون جزاكم الله خيرا جزاء. Alhamdulillah, a lọ sí ọ̀dọ̀ barrister Olobi. Ẹ jẹ́ ká sọ wọn bẹ̀rù torí àwọn tí wọ́n a fẹ́ interview barrister Olobi tí wọ́n wá sojú Tani Olohun. Barrister Adéyẹmí ni àna Ọlọ́run wà pé àwọn ni wọ́n dúró fún Ìyá Ọ̀ṣun nígbà náà, Ìyá Ọ̀ṣun tàná. Alhamdulillah. Ẹ jẹ́ ká lọ ṣé ká dún bí náà rí. Ẹ mọ̀ bọ́ alẹ́ yá. Alhamdulillah. No. Ẹ rama. A wà pẹ̀lú barrister Olobi. Ẹ mọ̀ bọ́ báyìí. Ibi yóò lè fa. Location yóò lè dá. Ibi tó ní background ga, ibi ní background tó dá. Àbárí jẹ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa barakatuh. Alhamdulillahi rabbil alamin. Barrister Olobi. Gẹ́gẹ́ bí gbogbo ayé ti mọ̀ yín tí ò ní di káyọ̀sẹ̀ tó máa ṣe Gáúsù Sàmánì. Introduction yín mọ́. A rí i pé níjẹta àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bail àti ìmí tó tún takò. Wọ́n wá ní kí ẹ wá ní òní kí Tani Olohun lè wá choose lọ́ọ̀yà rẹ̀. Bẹ́ẹ̀ni. A rí i pé ẹ̀yin náà nìkan náà ni lọ́ọ̀yà tí ẹ tún wá, kí ló ṣẹlẹ̀? Tó mo dúpẹ́ ní ọwọ́ yín. N tó actually ṣẹlẹ̀ léni yìí ó jẹ́ ìyàlẹ́nu ńláńlá fún èmi in particular because níjẹta tá a ń sọ̀rọ̀ yìí n ta wá ṣe jọ́ náà ní pé ní a fẹ́ move bail application tí àwa file fún Abdulaziz Adégbolá Tani Olohun, but bàtà dé court ni court wọ́n ń pe àkíyèsí wa sí pé lọ́yà Adémọ́lá Banks náà ti file preliminary objection láti ran Abdulaziz lọ́wọ́ náà ní bu effort wa. Ó kàn jẹ́ pé ní we are read from different angles, from different perspectives. Adájọ́ wa ní tó okay ẹni ni wọ́n fi application tí Adémọ́lá Banks tí ó file pé ní wọ́n fi sí káà náà máa bọ̀ lẹ́nìí káà méjì ó pàdé káwọn then ẹni olùjẹ́jọ́ gan fúnra ẹ̀ kó àwọn mọ̀ pé wọ́n á gbé wá kóòtù lẹ́nìí kó náà fìdí ẹ̀ múlẹ̀ pé tọ̀ nínú àwọn méjèèjì o àti nínú application méjèèjì èwo ni ó fẹ́ kí kóòtù ó gbọ́ òun la fi kúrò níjẹta. Láti ìgbà yẹn a ti ní àjọsọ tó dán mọ́rán láàrin èmi Adémọ́lá Banks àti àwọn tí wọ́n fún wa níṣẹ́ ṣe ẹni tó wà ní custody àti àwọn tán gbà wá ní lọ́ọ̀yà fún àti ní àjọsọ tó dán mọ́rán. So lẹ́yìn onímọ̀ kan pé ní it's just a matter of pé ní gbogbo wa on court ká dẹ̀ move application wa pẹ̀tọ̀ èwo la fẹ́ move o bail tó wà paramount is kọ́kọ́ secure custody kakọ́ secure release from custody òun ló wà important ká tó mú any other thing tá a fẹ́ ṣe ìyẹn wà secondary. Èmi ń bọ̀ láàárọ̀ yìí ni mo tẹ̀sí dé court tán ni mo rí message látọ̀dọ̀ Adémọ́lá lọ́yà Adémọ́lá Banks pé òun lọ sí federal court but kí n go ahead. Bó ṣe ní kí n go ahead yẹn pẹ̀lú application àti tèmi bá ṣe agree pẹ̀lú àwọn tó gbéṣẹ́ fún wa mo ti sọ pé bóyá ó ti kọ lẹ́tà ni o àbí ó rán yẹn wá torí wọ́n sọ ọ́ tó dìlẹ́wì pé ní àwọn èèyàn tí Adémọ́lá Banks bá rán wálé ní kí n carry wọn along kí wọ́n dúró lẹ́yìn mi kémi ó lead wọn gẹ́gẹ́ mo ṣe jẹ́ ọ̀gá fún wọn kò sí wàhálà. But mo dé court mi ò rí bóyá ọ̀rìn kankan wá mo bè lọ́wọ́ àwọn lọ́yà tó ń kan ní rárá kò sẹ́ni tó rán wá nù court date ti bẹ̀rẹ̀ tó bá já wá jẹ́ pé ní kò tiẹ̀ wá tó bá kọ lẹ́tà ìyẹn náà sì tó máa assist the situation wa or ẹni tí ó wà láhàámọ́ gangan ìyẹn Abdulaziz Adégbolá Tani Olohun tó náà wà nǹkan èmi wọn ni kó gbé wá pàtàkì tó wá ròhun mo rán kan náà mọ̀lẹ́bí ẹ̀ pé ẹ lọ wò ṣé wọ́n ti gbé ọ̀bọ ìdè wọ́n láwọn lọ pé wọ́n náà ti gbé dé pé òun ti gbé òun kàn gbé tí ìgbé wá kọ́ tó fẹ́ wá wo situation. Ìgbà tí mo rí pẹ́jọ́ yẹn ti fẹ́ máa kàn wá ó ti fẹ́ máa kan kéèsì ẹ̀ ó ní mo dìde èmi náà gbéra kó nu court mo dẹ̀ lọ síbi tí wọ́n máa ń kó àwọn tí wọ́n bá gbé wá láti kọ́ sọ́dọ̀ máa kó wọn sí
mo débẹ̀ mo ráwọn ọ̀gá wọn mi tán Adémọ́lá mo dẹ̀ rí òun náà fún rẹ̀ Azeez Adégbọlá mo rí mo ní ìlànà kí n má wọrí pé àwọn ti gbédé bọ̀ wọ́n fẹ́ wá wo situation tó ń ṣẹlẹ̀ ní court ṣé kò sí security threat tí wọ́n security threat àwọn àgbẹ̀ wa wọ́n dẹ̀ tẹ̀lé mi tí wọ́n wọlé wọ́n jáde tó tẹ́mi yẹn sọ pé wọ́n á gbé wá mò ń sàn wò káàkiri so pàtó di pé wọ́n pe kéèsì ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ adájọ́ wa ní ẹni tí ó jẹ́jọ́ dà mo ní wọ́n wà round wọ́n ní wọ́n dà nù kóòtù báyìí nígbà mo ló yà mí lẹ́nu pé because mo ṣe káà mo ti lọ adájọ́ àtọ̀ ṣé òun nìkan lọ gbé wa ni mo ní rárá sà kì í ṣe ẹ̀tọ́ láti gbé àgẹ̀dẹ̀ ṣàtúntò mi láti gbé wa ìbọn èmi ti tún ṣe follow up àwọn family náà ṣe follow up Adémọ́lá banks ń kọ́ mo ló sọ pé lóun lè ọbọ̀ ká go ahead wọ́n ní is there any letter àbí bóyá mo rán yẹn wá mo ní mi ò rí nǹkan tó jọ bẹ́ẹ̀ adájọ́ wa ń tọ̀ tó bá jẹ́ wá rí bẹ́ẹ̀ òfin ká àwọn lọ́wọ́ kò láti ṣe ẹni tí lórí ẹjọ́ yẹn lénìí pèsè àwọn wá fún wa ní ọjọ́ péréte ní ọ̀la ká padà wá kí Adémọ́lá bank tí ó wá àbí kó ràn yẹn wá àbí kó kọ lẹ́tà sí court so that ká lè move ahead so ohun tó yẹ lẹ́nu kì í ṣe fọ́ọ̀tì court o kì í ṣe fọ́ọ̀tì àwọn muslim because àti rí i pé náà muslim gan ti yọ̀ǹda gẹ́gẹ́ bí body language wọn àti sọ̀rọ̀ sí wọn pé àwọn fẹ́ kí kéèsì yìí kó move on kí peace dẹ̀ wà nílùú Ìlọrin nìkan kọ́ ní gbogbo àgbáyé. ẹ ṣeun gan adúpẹ́ fún yín Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀. àmín ẹ̀ la. láti má fi gba àsìkò yín èyí náà tó ní information tó wà ní ẹ̀kúnrẹ́rẹ́ tó sì fẹsẹ̀ múlẹ̀ fún gbogbo ará ilé tí ń wò wá Ọlọ́run kó bá wa san yín lẹ́san rẹ̀. ní dédé àsìkò yìí báyìí a máa fi àsìkò yìí dágbére fún gbogbo ẹ̀yin ará ilé tí ẹ̀ ń wò wá wípé a kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.